ṣe rí àṣírí kan mọ ń wà tó bá fẹ́ ṣe tùràrí, a kì í ṣe tùràrí ká wá lo ewé afẹ́lóru ọjọ́ kejì. Kódà tó dáa jù ni pé tó bá fẹ́ ṣe tùràrí tó fẹ́ kó rìnà dáadáa, mọ̀ jẹ́ ewé yẹn tó bá ti já mọ́jọ kọjá wákàtí 3 sí wákàtí 5 tí wàá fi lò ó. Ewé afẹ́lóru ni wàá kó sínú odó, wàá wá bu kíní yìí sí. Ẹ̀rù yìí ni wọ́n ń pè ní ẹ̀rù alámọ́. Wàá bu ẹ̀rù alámọ́ díẹ̀ sí. Èpo ọ̀bọ̀ rèé. Ó rí i pé èpo ọ̀bọ̀ yìí kì í ṣe èpo ọ̀bọ̀ tí wọ́n ti parí. Èpo ọ̀bọ̀ ńlá tí ì ṣe èpo ọ̀bọ̀ tí wọ́n parí, òun ló dáa jù fúnṣẹ́ yìí. Mú èpo ọ̀bọ̀ kó fi sí. Wá odidi atare 3, òun ni ó fi kún. Wò ó, kíní ni wọ́n ń pè ní ikùn ọ̀jìá. Ikùn ọ̀jìá ló wà lọ́wọ́ mi. Ikùn ọ̀jìá, àmì àníkùn ọ̀jìá. Kọ́sà tí mo ń tọ́ ọ fẹ́ rà lọ́wọ́ eléwé ọmọ. Bọ́lá ọ fẹ́ ra ikùn ọ̀jìá rèé. Fikùn ọ̀jìá sí. Wò ó, ohun rèé tó wà nínú kíní yìí. Imí òòrùn, àmì tó máa ń pè ní imí ọjọ́. Olúwa ń bì, ìyá fi imí ọjọ́ náà sí. Bá mi gún tùràrí yìí, kó bá mi gún kó kúnná. Tó bá ti gún tùràrí yìí tó bá ti kúnná, dà sínú tírè kan. Kó wá sá, ṣùgbọ́n wọ́n sá tùràrí yìí lóòrùn. Ní tó dáa jù ní kó sá lábẹ́ òrùlé, lábẹ́ ilé tóòrùn ti ní pa directly. Tí tùràrí yìí bá gbẹ, ìwọ máa fẹ́ tùràrí yìí sínú ilé tó ti fẹ́. Tàbí tó bá ti fẹ́ tán, ìwọ fara gbà á kó fara yí. Láṣẹ Elédùmarè, gbogbo ẹ̀míkẹ́mi tí ń dán láàmú bá fi ọ́ lẹ̀. Wọ́n jìnnà sí ọ. Wàláhì tàláhì wọ́n jìnnà sí ọ. Tùràrí rèé kékeré ni. Dákun bá ń share program kó dọ́dọ̀ àwọn èèyàn, kó dọ́dọ̀ àwọn tó nílò rẹ̀. Ó wá fẹ́ pè mí sí nọ́mbà yìí 09065636184. Ìlú Ọ̀kíní la wà lóṣogbo. Tó bá ti ń bọ̀ tó bá ti dé junction àkọ́kọ́ nílùú Ọ̀kíní. Ìwọ gbé ọ̀kadà láti bẹ̀ Ọlọ́run lọ léṣẹ́ dé ọ̀fẹ́ máa bá fẹ́ jọ. Tó bá ti wáyé kó gbé mọ́tò rẹ̀ bọ̀ ni. Tó bá ti kọjá junction Ọ̀kíní ká sọ pé ó ń bọ̀ látọ̀nà Òṣogbo. Ń kọjá junction Ọ̀kíní àkọ́kọ́ báyìí. Wàá ráwọn tó ń tèso ń bẹ̀. Òdì kejì títì báyìí. Wàá ti rí léṣẹ́ dé, wàá ti rí signpost the ọ̀fẹ́ máa bá fẹ́ jọ. Wọ́n mọ̀ tó signpost yìí bọ̀ tí wàá fi dé léṣẹ́ dé ọ̀fẹ́ máa bá fẹ́ jọ. Ayọ̀, àánú, àlàáfíà ò ní fi ọ sílẹ̀. Ó gbàgbé o. Wọ́n ṣe àánú ń bẹ léṣẹ́ dé ọ̀fẹ́ máa bá fẹ́ jọ 20,000 naira péré ni. Wọ́n ṣe ajẹ́gùn ń bẹ léṣẹ́ wa 20,000 naira. Àwọn oṣoolẹ̀ ń bẹ lóríṣiríṣi àti nǹkan míì tó lè lò. Gbogbo tó wá ń ṣe ọ́, ìwọ kàn sí wa ní iṣẹ́ dé ọ̀fẹ́ máa bá fẹ́ jọ. Wàá rí ojútùú sí lágbára Elédùmarè.